ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ló wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, Ọ̀ṣun, Èkó àtàwọn ìpínlẹ̀ 26 mìíràn tí omíyalé yóò ti ṣẹlẹ̀ ní ọdún 2025 yìí. Ìjọba Nàìjíríà ti sọ pé òjò ńlá la yóò rọ̀. Omíyalé yóò sì ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ 30 tó fi mọ́ olú-ilẹ̀ wa Àbújá lọ́dún 2025 yìí. Mínísítà fún àwọn nǹkan àlùmọ́ọ́nì inú omi àti ìmọ́tótó Joseph Utsev ló fi ìròyìn náà síta lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. Èyí wáyé níbi ètò ìwòye bí omíyalé yóò ṣe rí lọ́dún 2025 tí àjọ Nigeria Hydrological Service Agency ṣe nílùú Àbújá. Àwọn ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, Abia, Ondo, Adamawa, Akwa Ibom, Anambra, Bauchi, Bayelsa. Utsev sọ pé àwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn ìdìbò gúúsù yóò kojú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, omíyalé jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àjálù tó máa ń wáyé ní Nàìjíríà tí àyípadà ojú ọjọ́ sì ń ṣokùnfà bó ṣe ń wáyé léraléra àti bó ṣe ń lágbára sí i. Ó ṣàlàyé pé ìlú tó lé ní 6,000 níjọba ìbílẹ̀ 194 tó wà ní 30 ìpínlẹ̀ àti olú ilẹ̀ wa Àbújá ló wà nínú ewu omíyalé lọ́dún yìí. Nínú ọ̀rọ̀ tiẹ̀, akọ̀wé àgbà níléeṣẹ́ fún ohun àlùmọ́ọ́nì inú omi Richard Felanwa rọ àwọn alámòjútó láti gbájúmọ́ ìdóòlà pàjáwìrì torí pé ìwòye yìí kìí ṣe nípa òǹkà nìkan ṣùgbọ́n ó níṣe pẹ̀lú ààbò ẹ̀mí àti ọrọ̀ ajé àwọn èèyàn. Lọ́dún 2024, àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà NEMA kéde pé èèyàn 37 ló pàdánù ẹ̀mí wọn lásìkò ẹ̀kún omi tó wáyé ní dáàmù kan tó fa omíyalé nípínlẹ̀ Borno. Ẹ̀kún omi dáàmù Aláwù ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé náà. Bákan náà nípínlẹ̀ Ondo nínú oṣù kẹwàá ọdún 2024, ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye èyí tí àwọn ọkọ̀ àti ilé wà nínú rẹ̀ ló bàjẹ́ lẹ́yìn òjò àrọ̀rọ̀dá kan tó rọ̀ lọ́jọ́ 4 ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo nípínlẹ̀ náà. Òjò náà bẹ̀rẹ̀ ní aago 3 ọ̀sán tí ó sì ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sarajọ débi pé gbogbo ojú odò, ojú àgbàrá àti ojú pópó bẹ̀rẹ̀ sí ní kún. Àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà kàn láwọn agbègbè bíi òpópónà Ìtànlá, Òkè Òdù, Òkè Ìdẹ̀ra, Ìlú Yẹmí, Olúwa Bámikọ́lé, Òdòjọmọ, Bethlehem, Gani Fáwẹ́hìnmí, Ifẹ̀ Garage, St Andrews àti Ifẹ̀ Road. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà 24, bàbá gbogbo.